ìlú ọba àgùn la wà yìí lágboolé kan tí wọ́n ń pè ní ilé ọjọ́mu nílùú ọba àgùn. Òkè kan ribìtì rèé tí àwọn ará John ti lò rí tó jẹ́ pé òun ni wọ́n fi ń dáàbò bo odidi ìlú yìí nígbà ogun ni, nígbà tí aburú bá fẹ́ ṣẹlẹ̀. Nílẹ̀ tí a bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n sì jẹ́ kó yé wa wípé kódà àwọn baba ńlá àwọn ni wọ́n máa ń mọ bí wọ́n ṣe ń tù tí wọ́n ń bà nídìí òkè yìí títí tó fi di àkókò tá a wà yìí, pé tí ọmọ ilé bá ní ìṣòro àbí ọmọ ìlú, ìdí òkè ni wọ́n máa ń sá wá tí wọ́n ti wá bá òkè ní gbólóhùn tí òkè yìí sì máa gbọ́ gbogbo ohun tí wọ́n bá sọ. Kàyéfì ńlá kan wá ṣẹlẹ̀ lórí òkè yìí látayébáyé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò kọbi ara sí jù. Kí ni kàyéfì ọ̀hún? Ṣé ẹ mọ̀ pé ẹyẹ kan bẹ ní orí òkè yìí tí wọ́n ń pè ní ẹyẹ àòfẹ́? Òkè yìí nìkan ò dá ní ìrìn àjò rẹ̀ ó rìn pẹ̀lú ẹyẹ tá à ń wí ni. Ẹyẹ yìí ni wọ́n á máa ń lọ káàkiri gbogbo ibi tọ́mọ ilé ọjọ́ ń bá wà. Àwọn nìkan ni wọ́n máa gbóhùn ẹyẹ yìí, kò sọ́mọ tán bí ilé ọjọ́ mu tí kì í gbóhùn ẹyẹ yìí lílé tí wọ́n bá ti ṣàlàyé fún tó sì máa ń pa bí ìrìn àjò náà ti rí. Àfẹ́lẹ́ tí ò bá mọ̀ nípa bí ìrìn àjò ti rí lẹ́yẹ yóò máa bá sọ̀rọ̀ ní òní gbọ́. Ẹyẹ yóò mọ̀ pé a ò fẹ́, a ò fẹ́, a ò fẹ́. Ẹyẹ yìí bá ti ń sọ bẹ́ẹ̀, ọmọ ọlọ́jọ́ tó wà lágbègbè ibi tí ẹyẹ yìí bá ti dún yóò ti mọ̀ pé nǹkan burúkú kan fẹ́ ṣẹlẹ̀ ládùúgbò yẹn. Ìsídà kó fàdúgbò yẹn lẹ̀ àbí kó tètè wọ ẹni tí ó tọ́ sọ́nà lórí àwọn ìgbésẹ̀ tí ó bá gbé tí ó fi bọ́ lọ́wọ́ àwọn ewu tó fẹ́ jà á. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní testimony lórí òkè yìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ̀rọ̀ nípa ẹyẹ yìí. Lélẹ́yìí tẹ́tù padà máa wo àwọn fọ́nrán kan níbi tí wọ́n ti ń ṣàlàyé nípa kí ni ẹyẹ yìí ti dánwò látẹ̀yìnwá tọ́pọ̀lọpọ̀ sì rí ní ìjẹ́rìísí lóríṣiríṣi. Eléyìí ni a máa mú wa lórí fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́ yìí. A máa lọ bá àwọn àgbàlagbà nínú agboolé tí wọ́n máa fọ̀rọ̀ jomitoro, pàápàá olóyè ọjọ́mu gangan tó jẹ́ Chief Tàfá Àyànbánjí táwọn náà bá wa sọ̀rọ̀, àti bàbá wa kan Àyànládé Sùrákátù pẹ̀lú bàbá wa kan náà táwọn náà tìkẹ́ta wọn táwọn náà tá a máa dárúkọ wọn nínú fọ́nrán yìí, táwọn náà ṣàlàyé ipa ribiribi tí òkè yìí ti kó àti bí àwọn bàbá wọn ti máa lò ó láti jọjọ́ títí dàkókò tá a wà yìí. A máa fi fọ́nrán náà síta ní kòpẹ́kòpẹ́, ẹ máa bá wa ká lọ. Bàbá Yakubu Sanusi Dadare ara àwọn àgbálé nílé ọjọ́mu ni wọ́n. So bàbá wa yìí náà bá wa dárúkọ yín sà. Orúkọ mi ni Àyànládé Sùrájùdín. Ẹ káàbọ̀ sórí ètò. Àwa ni A fẹ́ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa ẹyẹ òkè ẹ̀fẹ́. Ǹjẹ́ ẹyẹ yìí ǹjẹ́ ó ní àpèjúwe kan gẹ́gẹ́ bí a ti ń gbọ́ pé kò sẹ́ni tó fẹ́ rí rí pé irú ẹyẹ báyìí ni? Ǹjẹ́ ẹ̀yin nímọ̀ kan àbí àpèjúwe kan nípa ẹyẹ yẹn? Ẹyẹ tí mo pé a ò fẹ́ lálálẹ́ yìí. kì í ṣe ojoojúmọ́ ní máa dún, kì í ṣe ojoojúmọ́. Ṣùgbọ́n tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ ní ìlú ọba àgùn generally, ẹyẹ yóò máa dún, Yóò dùn. yóò máa sọ pé a ò fẹ́, a ò fẹ́, a ò fẹ́. Ẹ máa gbọ́ tí ó máa wí nìyẹn. Kò sì ní dún lásán kí nǹkan máa ṣẹlẹ̀. So bóyá ẹnìkan fẹ́ kú láyé, ó lè dún, ṣùgbọ́n èèyàn ò ní mọ ibi tí ó resort sí. Àmọ́ pé ó dún, nǹkan ò ṣẹlẹ̀, irọ́ ní jẹ́bẹ̀. Àmọ́ àwọn bàbá wa John ti mọ̀ tó bá ti lè dún, tí ń kígbe a ò fẹ́, a ò fẹ́, a ò fẹ́. Ó ní báwọn ó ṣe kó lójú
wọ́n ṣèwádìí níbi òkè àòfẹ́ yẹn wọ́n á ṣèwádìí kí ló fẹ́ ṣẹlẹ̀ kí sì lọ́nà àbáyọ irú àwọn ìwádìí tó máa ń ṣe nìyẹn. ní ayé ìjọ nìyẹn àmọ́ nígbà tí ayé ti dáyé àlétè tutọ́ tá a ṣòfin tá a ní tẹ̀lé òfin ò wọ́ọ̀kù mọ́ so ẹni tó jó lórí nínú orílẹ̀-èdè yóò máa lùfín òfin àṣẹmọ́lù wọ́n ń pè wọ́n ní lè ṣe kankan pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tí ẹ̀kọ́ náà bá lu òfin ó mà ti dáràn àbí Ọlọ́run ṣàánú wa. òun ni wọ́n fi jófin nígbà tó dà bẹ́ẹ̀ tán náà lórí bó ti lórí amáyẹyẹ o kò dáwọ́ dúndún rẹ̀ dúró tó bá ti rí pàbùrù fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ò máa ṣe báwọn arájọ́ ti ṣe. sórí ètò wọn ṣe ní jẹrin sáńdísì jẹta yìí tí ilé ṣe ó fi hàn wípé àwa nígbàgbọ́ pé ẹ̀yìn rẹ̀ yóò dáa àmín Olúwa. torí pé àwa fẹ́ máa ṣe báwọn bàbá wa ti máa ṣe tí sì fi rí bí ọ̀tẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ nínú ìlú ọba àgbò ẹ̀yẹ yìí ó dùn yes ṣùgbọ́n àwọn bàbá àjọ ni wọ́n máa ṣèwádìí tí wọ́n fi máa tó fẹ́ ṣẹlẹ̀ àmọ́ ní ṣé kò sí olùwádìí mọ́ ni àbí àwọn èèyàn náà máa mọ̀ pátì. àwọn èèyàn ni wọn ò kọbi ara sí mọ́ kọbi ara sí mọ́. wọn kọbi ara sí mọ́ ni ṣùgbọ́n ẹyẹ yóò yé dún tí kò bá fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n àwa kọ̀ọ̀kan nínú ilé tá a mọ̀ a máa ń mọ̀ pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ tí máa ti ń dún ṣùgbọ́n tí ó wá ṣẹlẹ̀ o àní mọ̀ tó kàn ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. tó ẹ bá gbé sọ́dọ̀ Chief Ọ̀jọ̀mú ọ̀fìlẹ̀ Ọ̀jọ̀mú bàbá ṣé bí ọ̀rọ̀ tí bàbá ṣe yẹ̀yàn nàná rẹ̀ náà bẹ́ẹ̀ lórí. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí bàbá ṣe sọ̀rọ̀ gẹ́lẹ́ ó dà èyí sí ìyàtọ̀ kò sì sí sáfikún. àmúkù ọ̀bẹ bó ṣe sọ̀rọ̀ gan gẹ́lẹ́ bó ṣe rí náà nù débi pé ní kọ́lọ̀ sànù wa ṣùgbọ́n gbogbo tí ó dàbẹ́ ni pé ń bà wá tí a wà ní ilé Ọ̀jọ̀mú lẹ́rù tí àyà bá sì mọ̀ fi jáde pé ẹ̀sìn tí ń fẹ́ mọ́ dàbí ẹni pé kinní pé Yorùbá sì dàbí ẹni lóòrù jólú ẹni ò máa kọlura ṣe mọ̀jàmọ̀sá ṣùgbọ́n wí bàbá ṣe wíwù. ọ̀rọ̀ ẹ̀sìn yìí ń bá ọ̀pọ̀lọpọ̀ lẹ́rù. tó máa ṣẹlẹ̀ níṣẹ́ wá ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́rù láti yọjú sídìí rẹ̀. báwọn bàbá wa ṣe ń ṣe láti làárọ̀ wa àwa náà fẹ́ dàbẹ́ nípa mú bẹ́rù mọ́ bà ẹ̀rù mọ́ bà wá kọ́ ló ṣàánú wa kọ́ ló ṣàánú wa tí ó báyìí ti di pé ní oríṣiríṣi èèyàn bá ti ń gbọ́ oríṣiríṣi nǹkan àti fẹ́ lè yọjú sí nǹkan déédéé yóò fẹ́ mọ́ bàyàn lẹ́rù àti pé kọ́ ló ṣàánú wa òkè ẹ̀fẹ́ ìkú ti rí nù ó ṣe máa dún nù kódà ó mẹ́ àmọ́ tí lórí ayé ìjọ náà ti kówó ìbádùn gan tó bá ti dún bí ẹ̀mẹ́ta tó bá ti tí ò bá ti wá àwọn àgbàlagbà ó wà débi wọn fi mọ báwo ni rẹ tó fẹ́ ṣe ìyókòwé nù o. tó bá ti lé tó dún tó bá ti dún ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àdúpẹ́ báríkọ̀ ọmọ ni kódà olúkálùkù ọmọ dúpẹ́ ni pé àdúpẹ́ ọmọ pé kọ́ ló ṣàánú wa gbogbo tó ti wá ṣẹlẹ̀ ní ìsìn kọ́ ló mọ̀jà tó mọ rírú rẹ mọ́ àgbéga tó lọ fún àwálé Ọ̀jọ̀mú ní ìsìn kọ́ ló dákun kọ́ ló mọ̀ tó fàwọ́ wa rẹ̀ yẹn mọ́ ẹ̀yin ọmọ wa tẹ́ ẹjọ́ ọmọ kéékèèké ọlóòjẹ́ sóríire o ẹ̀ ní dààmú o ẹ̀ ní kòkòrò aburú o àbúrò ní ṣẹlẹ̀ sí o ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ ẹ̀ ní jáàmù o lágbára Ọlọ́run lórúkọ àwọn bàbá wa tó dàbẹ̀ ni pé wọ́n tẹ ilé Ọ̀jọ̀mú ẹ̀ ní ṣíṣe o. bá ń gbé sí bàbá lẹ́nu bàbá ṣé ẹyẹ yìí ṣé kò wé ni àbó lórúkọ tiẹ̀ lọ́tọ̀ tóun náà jẹ́. pẹ̀lú ànábì kẹrin sallallahu alaihi wasallam. kátóbi tí ọlọ́ọ̀bá káfíkún sí síwájú ọlọ́ọ̀bá ló ní gbogbo tá à ń wí wọn òwe ò dá wà ẹyẹ tá à ń wí kò dá wà ọlọ́ọ̀bá mi náà ló dá gbogbo rẹ̀ bó ṣe dá àwa àṣẹdé ènìyàn ló dá gbogbo ẹ lóríṣiríṣiríṣiríṣi lọ sọkọ kan tó sẹ́yìn Ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí tó dàbẹ ni pé ẹ wá ń ṣe ìwádìí gẹ́gẹ́ bí ẹyẹ òkè ẹ̀fẹ́ tá à ń sọ̀rọ̀ ní ipa rẹ̀ o rò pé mo sáré jí lọ oko láàárọ̀ yìí ẹ wá ń bọ̀ ẹnìkan wá bá mi lójú ọ̀nà ó bá gbé mi ó bá ń ṣe ìwádìí bí ẹyẹ tó wà lórí òkè bí ṣe ń dún ó ṣàṣọ lórí ṣèjìṣe
ó ní bàbá ó ní torí pé ayé ló ń bá mi o àìṣe máa ẹ̀ẹ́dẹ́jú ẹlẹ́ẹ̀dẹ́ lọ kí ni ìtumọ̀ tí mo rí nípa ẹyẹ tí máa dún ní owó ṣé ẹyẹ mìíní ni àbí kòwé ìní máa dún ní ibẹ̀ ó nítorí pé àwọn ìyàwó ilé wa ń bá àwọn jọ ń fà á pé kì í ṣe kòwé ẹyẹ mìíní ń dún ló dáná mọ́ ní ọ̀kárí bó ṣe rí náà nù ẹyẹ tí ń dún ní orí òkè ń kòwé ní ń dún ní orí òkè kòwé ní ń dún ní orí òkè tí aburú bá fẹ́ ṣẹlẹ̀ nílùú ọba àgùn á gbọ́ dúndún rẹ níta ìdánbà ń bọ̀ tí ò bá tí ì wá tó bá wá yóò sọ pé kòwé wíwá ẹ̀kẹta ẹ̀kẹrin rẹ tí ó bá wí ṣẹṣẹṣẹṣẹṣẹ ni ó fi kún tí ó bá yìí dún kówé ń tí ngbà tí ó bá tójọ́ kẹta tí ó bá ti wá tí ó bá tójọ́ kẹta nǹkan kó ṣẹlẹ̀ nínú ìlú ọba àgùn yóò já sí pé ayé máa gbúrò pé lágbájá ń bí báyìí ó jáde ní láyé o kó ṣe pé lẹ́gbẹ̀ẹ́ ni ó wà kíní ma ẹsẹ̀ rẹ̀ tọ̀ dé ibẹ̀ tó bá ti ṣe ọmọ gbòòrò ọba àgùn bì yóò wá sọ ní ilé ẹyẹ òkè ẹ̀fẹ́ òfò yóò dùn nígbà tí ó bá yẹ tó jẹ́ kẹta rẹ̀ jọ́ kẹrin rẹ̀ tó bá ti ṣe aburú ni èyí ó gbọ́ pé lágbájá jáde ní ayé ó jẹ́ gẹ́gẹ́ bí ètò wọn máa ń ṣe lọ torí pé àwọn bàbá wa torí àti gbọ̀nà la gbé wá sí ìlú ọba àgùnbì bàbá tó kó wa wá láti gbọ̀nà ló gbé kó wa wá sí ìlú tí wọn fi ń yá tí wọn fi ń rà àmọye àrọmọdọ́mọ tí irú àwa wà wọ́n ká wà fún sí àsìkò tí bàbá ńlá wa tó ti ìgbọ̀nà wá sí ìgboro ọba àgùn ní ibi àwọn bàbá wa tí wọn ti kọjá lọ àwọn ọmọ bí wọn ṣe máa ṣe ètùtù kínní yìí àmọ́ àwa tá a kú bẹ́ẹ̀ náà ní ìsìn ẹni tí ò bá ní sọ òdodo ni ò ní sọ òdodo bí ọ̀rọ̀ òkè ẹ̀fẹ́ ti ṣe ń já sínú ní àwé tí mo wá ló gbé mi ó ní bàbá ó ní òun náà rò pé bí mo ṣe wíwù náà ni ó rí làbá fi sọ̀rọ̀ kó mi làwa sọ̀rọ̀ bá ó ṣe ní tí a ṣe ní ìjẹta ẹ̀ pé ní ti ń ṣẹlẹ̀ ní oríṣiríṣi tá à ń gbọ́ fọ́múlà káàkiri ó níbẹ̀ lòun náà wà tí ìṣẹ̀lẹ̀ yẹn fi ṣẹlẹ̀ ó ní bí wọ́n ṣe dánú lé lòun kù ní ilẹ̀ òun bọ́ sínú ilé ẹnìkan yín tọ̀ ó jẹ́ gẹ́gẹ́ bí àbúrò ní ó súnmọ́ ibi tí wọ́n gbé lọ yìí ṣe òkú yìí ó ní yìí tó tí ọmọ ilé wa ń bì tó ní ó sọ pé àwọn ni wọ́n máa lu tí kíní ìyún jáde ó ní tó wí ti ẹnu níjọ́ ọmọ wa ti ń ṣe àgbáwí wáàsí èsì sí agboolé tí irú nǹkan ìbílẹ̀ inú ilé yìí tí wọn ò máa ṣe nínú ilé agboolé olúkálukú tí lọ́ba àgùn yín yàtọ̀ fún inú ilé ọjọ́ mú bí yìí nìkan mo rò pé níjó ni wọ́n ṣe kan tí wọ́n pé ó fẹ́ rántí láàyèlá wọ́n ṣàṣe tó jẹ́ pé odù wọ́n ṣe odù níjó láìpẹ́ yìí nílẹ̀ àwọn odò tó kún nílẹ̀ ààrẹ bẹ́ẹ̀ nílẹ̀ olóòṣòkò wọ́n ti ṣe ìjẹsù ní ibẹ̀ tolúkálukú ò fi nǹkan ìdílé rẹ̀ tí wọn ò fi sílẹ̀ lẹ̀ àmọ́ pa ó ṣe ẹ̀sìn ìsìláàmù ẹ̀yìn òrẹ́yìn ní gbogbo ẹ̀sìn kristẹni ìsìláàmù ẹ̀sìn tí ó tọ́lọ̀ nǹkan sọ̀kalẹ̀ sóde ayé náà ni yàtọ̀ fọ́ba àgùn gbogbo àbáńlá ayé ènìyàn ọlọ́run ṣe kó tó di pé ẹ̀sìn ń. tó bàbá wa Sùràkátù Àyánládé àwọn ni a fẹ́ fọ̀rọ̀ kékeré kan jomi tó rọ̀ pẹ̀lú wọn nípa ọ̀rọ̀ òkè àwọ̀fẹ́ eléyìí tí a ṣe agbátẹrù rẹ̀ ní àná ìjẹta àti ìjẹrin ẹyẹ tó wà ń bẹ̀ ní kò ń bí ẹyẹ yìí ǹjẹ́ àpèjúwe ẹyẹ yìí ẹ wá jókòó yín bàbá yín gbogbo yín náà mo fẹ́ bá sọ̀rọ̀ papọ̀ ǹjẹ́ kí ni àpèjúwe ẹyẹ yìí gan ẹyẹ òkè àfẹ́ tá a máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ ǹjẹ́ kí ni àpèjúwe rẹ̀ bàbá yín.
bàbá wa olóyè Ọjọ́mu ni àwọn ni olórí wa nínú ilé Ọjọ́mu ń bí. Bàbá wa dákọ̀ ẹ bá gbé kíní sí wọn lẹ́nu yọ ilé wọ́n á gbé sí wọn níbi ẹnu kó sọ́dọ̀ àwọn á lè sọ̀rọ̀ kò ní nǹkan dùn mọ́ wọn lára. Ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín sà? Mustapha Yanbanji Aisif Ọjọ́mu Ọbàgùn. tó bàbá wa Ọjọ́mu ìlú Ọbàgùn rèé ẹ máa gbé sẹ́nu bàbá náà ká bá sọ̀rọ̀. ẹ̀yin dábì wa tó wà nínú ilé, àwọn àbọ̀dá wa tó wà nínú ilé, àwọn àbúrò tó wà nínú ilé, gbogbo ẹ̀yin ìyá wa tí a wà nínú ilé, ẹ dákun ẹ máa bọ̀ ń ta. Gbogbo ẹ̀yin ìyá wa tí a wà nínú ilé, ẹ máa bọ̀ ń ta. Torí pé ààrí ọjọ́ mùsùlùkù. Gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa tí a wà nínú ilé, ẹ dákun ẹ dábọ̀, a ò rí ọjọ́ mùsùlùkù. Ọjọ́ rẹ̀ bí àná, ọ̀rọ̀ rẹ̀ bí àtúwẹ̀. Gẹ́gẹ́ bí ilé bàbá wa la wà yìí, ọlọ́run kò ní bàjẹ́. Ẹ lọ sọ níbẹ̀ ọ̀la ni. Wọ́n ní sẹ́ni ní ṣe wá o. A ti ṣe yìí. Ọba àgbẹ̀rẹ̀ ń pè bí, ìlú ọgbọ̀n náà pè bí, òkè àgbẹ̀ la wà yìí. Ìwọ̀n yóò dùn náà pé ẹ bá gbọ́mọ òkè láti. Ẹ bá gbọ́mọ òkè láti. Níbo bóyá níbẹ̀ yàgò wà níbẹ̀. Ó ń lọ bọ̀rùkù èwe. Akí àwọn ọlọ́wọ́ ilé wa ní ọjọ́ mọ́. Akí àwọn ọlọ́mọ ní ọjọ́ mọ́. Akí o àìsí àìsàn àìmọ̀ òkè àìfẹ́. Òkè àìfẹ́. Ẹ bá gbọ́mọ òkè láti. Ẹ bá gbọ́mọ òkè láti. Ẹ bá gbọ́mọ òkè láti. Ìjọba létí nínú. Ṣé kò létí? Ẹ lọ sọ ìyàwó àwọn tó ti bẹ̀rẹ̀. Ìyàwó méjì láti. Láti máa ń sọ́mọ́ lọ. Àwọn ọmọ òkè àwọn ọmọ wa ń bí. Ní ìrẹ́tù àwọn ọmọ òkè wọ́n wà ń bí. Àti ìgbàdúrà lọ́dún wáyé. Ó lọ sọ̀rọ̀ wọ́n ti bàbá òun láti. Ẹyẹ ò sí inú pé àbẹ́sẹ̀ ìsàlẹ̀ rárá o. Àwọn ọ̀sẹ̀ ìdílé wọn. Ṣọ́ọ̀yà ìbàlẹ̀ wọn máa gbé wọn ẹ̀jọ̀. Aláàtúnṣe lè yan lè wà lásàmọ́ ọdún o. Ìwọ́n tó wáyé sàmọ́ ọdún kò sàní o. Àwọn àsàmọ́ ọdún o. Àwọn àsàmọ́ ọdún o. Òṣèlú ẹgbẹ́ la wà yìí. Ọmọ òkè láti. Ẹlọ́sọ́ lọ́jà. Ẹlọ́sọ́ sí sítórì. Ẹlọ́kọ́ sílẹ̀. Ẹkọ́ sínú dìsẹ́lẹ́rì. Ẹjọ́ wa lé wa o. Ilé wa ní àgọ́dọ̀.
lọ Unique FM ẹ lọ sọ síbẹ̀ ẹ lọ Rate FM ẹ lọ sọ níbẹ̀ ẹ lọ sí Fresh FM ẹ lọ sọ níbẹ̀ ẹ sọ pé Òkè Àìfẹ́fẹ́ síta ilé ìdánwò ọba àgò ó ti dájú gbàdá ẹ lọ sọ níbẹ̀ ẹ lọ sọ síbẹ̀ ẹ sọ sí sórí oya DJ what's happening. Ilé wa la wà yìí níbi tó bí wa sí. Níbi tí wọ́n sì bí wa sí la wà yìí lọ́wọ́. A gbọ́dọ̀ ṣe ìṣe wa pẹ̀lú àwọn àṣà wa àti ọ̀rọ̀ wa. A gbọ́dọ̀ máa ṣe ọ̀nà ìgbà lọ sọ níbí kan. A tún gbọ́dọ̀ sọ nílé tiwa gangan. Owó àgbẹ̀ ẹni kọ́nà ẹni tí ọdún ààbò. Gbogbo ọ̀la máa ṣe àmọ́dún. Àṣeyíṣe mi. Àṣọdúnmọ́dún ló sọ̀rọ̀ àṣọdúnmọ́dún. Àṣọ òmòrò ló sọ̀rọ̀ àṣọ òmòrò. Èyí tí a ń gbé lọ́yẹ̀ lọ́gbẹ̀ ìka lọ́gbẹ̀ lọ́gbà bẹ́ẹ̀ kàkàdé bá kàkà yìí. Bẹ́ẹ̀ ni kò ṣe rí. Àwọn ajá àti ìlú èyí ni ká tó fi ẹ̀mí. Àwọn ẹ̀rọ fọlọ́ ẹ̀sà ní ẹ̀. Ẹ̀rọ sọ síbẹ̀. Ẹ̀sọ́ síbẹ̀. Wàhálà ó wà lábẹ́ aṣọ òkèèrè ìmọ̀. Àwọn ìyàmí náà tó fẹ́ sí àwọn ọkọ̀ ajá àbójú mẹ́rin àbọ̀ ajá àbójú mẹ́rin àbọ̀ ajá àbójú mẹ́rìndínlógún àbọ̀ ajá àbójú mẹ́rìndínlógún títòkè ní. Alẹ́ lọ sọ́sí ẹ̀rọ náà sọ káàkiri. Aláṣọ ìwà ìdílé ìyàwó ó ti di gbajúgbajà. Òbí bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ló ṣe wà èmi lọ síbẹ̀. Ìgbà yóò ní kí ẹ lọ. Èyí sì ṣe ayé ìwé ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu tó ń lọ lọ́wọ́. Ìkòlówó àti lọ́wọ́ àgbọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu àgbọ̀ àgbọ̀.